بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي يلقوا ملاك بلسي بيجوكو واتتاليوني في كل المعاملات المالية. èyí a fẹ́ mẹ́nu bà insha Allah ta'ala lẹ́nu àsìkò díẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ akhdul ujra ala ad-daman, kí èèyàn máa gba owó lórí pé ó garanti nǹkan fún èèyàn, tàbí kéèyàn máa gba owó nípa wípé ó ṣe onídùúró fún èèyàn. Àwọn àfáà wọ́n sọ wípé gẹ́gẹ́ bó ti jẹ́ wípé kò bójúmu kéèyàn máa gba owó lórí pé ó yá èèyàn ní owó, bẹ́ẹ̀ náà tó ní kò bójúmu kéèyàn máa gba owó lórí pé ó ṣe onídùúró fún èèyàn. Gbogbo ọ̀nà tí èèyàn bá ń gbà ṣe onídùúró fún èèyàn, bóyá ó ṣe onídùúró fún èèyàn láti san owó kan ni, àbó ṣe onídùúró fún èèyàn láti lè dúró ní láti lè bá wá bá nígbà tí wọn bá rí ẹni tí nǹkan ń bẹ lọ́rùn rẹ̀ mọ́. Nítorí kó jẹ́ lọ́nà tí èèyàn gbà ṣe onídùúró fún èèyàn, Ṣẹ̀ríà Islam ò fà láàyè láti máa gba owó lórí eléyìí pé kí ẹni tá a ṣe onídùúró fún kó mú owó wá lórí ìdúró tá a ṣe fún un. Al-Imam Malik rahimahullah ta'ala wọ́n sọ wípé la khayra fil hamalati bi ju'lin, la khayra fil hamalati bi ju'l, kò sí oore níbi pé kéèyàn máa ṣe onídùúró fún èèyàn tó wá jẹ́ wípé èèyàn á máa gba owó lórí rẹ̀. Wọ́n túmọ̀ sí pé Islam ó lòdì sí kéèyàn máa ṣe onídùúró fún èèyàn lórí nǹkan kan kó wá jẹ́ pé orí owó ni nǹkan ìdúró lórí, àrí pé kò bójúmu. Tí wọ́n fẹ́ ṣe onídùúró, bí àti èèyàn bá yá èèyàn ní nǹkan náà ni, àánú lè máa fi ṣe onídùúró fún èèyàn pé atakíní fún lámọ́rí kan o, yóò wà fún ilówó rẹ o, ń ṣe onídùúró fún un. Tàbí lámọ́rí ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó máa lọ, èmi ní ṣe onídùúró fún un. Islam ó ṣe léèwọ̀ fún wa láti máa béèrè owó lórí nǹkan yìí, torí pé ìtọ́jẹ mọ́ kéèyàn ó ṣe ìdúró fún èèyàn, àánú lè máa fi ṣe. Bí àti èèyàn bá yá èèyàn ní nǹkan náà ni, ìyá èèyàn ní nǹkan orí àánú lèèyàn máa gbélé lórí. Bẹ́ẹ̀ náà ni kéèyàn ó ṣe onídùúró fún èèyàn náà bákan náà. Islam ò ṣe ní ẹ̀tọ́ fún láti máa béèrè owó lórí rẹ̀, ó kéré ni o àbí ọ̀pọ̀ ni o. Wọ́n jẹ́ bí eléyìí ti jẹ́ kó lọ́wọ́ kó ṣe àlékún àgbọ́yé wa. Allahumma salli ala Muhammad wa sallim.